ọkọlù ẹ jẹ́ n sáré béèrè ìbéèrè yìí àwọn agbófinró báwo ni wọ́n ẹ ṣe jọ ń ṣe sí àti ẹ̀yin àtàwọn agbófinró. a ní good rapport gọdẹ́mi kan mọ̀ ni pé most of the time happen ọlọ́pàá máa ń try gan ṣùgbọ́n ọ̀kan wà tó jẹ́ pé wọ́n wà nípò ńlá tó máa ń fẹ́ máa dà kíní ẹrú a kò máa peace gbogbo wọn ni wọ́n jẹ́ kí òfin kó jẹ́ òfin ọlọ́pàá ń gbìyànjú gan bọ̀ tó bá débì kan àwọn tó ń lágbára náà máa gbẹ́sẹ̀ lé kíní yẹn irú yẹn ò dẹ̀ ń jẹ́ kí security kó wà nílùú because ẹni tó ṣe nǹkan tí ò da tá a tètè fà létí ẹ á máa yan káàkiri pé nǹkan tó òun ti mú jẹ òun néèyàn òun mọ̀yàn appeal bí wọ́n ní pé kán ṣàtúrà láti jẹ́ kí òfin jẹ́ òfin kán máa ràn wá lọ́wọ́ kán dẹ̀ máa ràn agbófin náà lọ́wọ́ láti máa ṣe nǹkan tó yẹ kán ṣe lásìkò ẹ ṣe wọ̀. ẹ ṣe àdúpẹ́ láàrin ẹ̀yin àti àwọn baálẹ̀ tí ọba dá oko ni ǹjẹ́ báwo làárín ọ̀hún ti rí. àárín wa dán mọ́rán gan bí bàbá mo jẹ́ fún wọn so àárín wa dán mọ́rán gan adẹ̀wà discipline ṣe pé mi ni vice chairman ní Ewékòró so mi gbọ́dọ̀ jẹ́ ká àdúgbò mi kó dàrú tó bá ń ṣe nǹkan lọ́hùn we always force kán lọ béèrè ní Ewékòró